Aláròyé máa wí o. Bàbá Mohbad ní ikú ọmọ mi kì í ṣe látọ̀dọ̀ Ọlọ́run, ejò rẹ̀ lọ́wọ́ nínú. Pẹ̀lú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu alàgbà Joseph Alọ́ba tí í ṣe bàbá olóògbé Ìléríolúwa Alọ́ba, ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad nígbà ayé rẹ̀, ó dájú pé bí kò ṣe tíì sí èsì gidi kankan nípa ikú olóògbé náà wà lára ohun tó ń ba bàbá ọ̀hún lọ́kàn jẹ́ nígbà gbogbo báyìí. Àìpẹ́ yìí ni bàbá olóògbé náà fi gbé bọnu lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Èkó pé ó dìgbà tóun bá mọ kókó ohun gan tó pa òun lọ́mọ nínú òun máa tó dùn tóun á sì ní ìfọ̀kànbalẹ̀ lórí ikú olóògbé náà. Gẹ́gẹ́ bó ṣe wí, oṣù kẹjọ rèé lẹ́yìn tí ọmọ mi kú, mi ò rí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni mi ò rí omi ra. Gbogbo ìlérí táwọn agbófinró àtàwọn ọlọ́pàá ṣe fún mi lásìkò tí ọmọ náà kú pé àwọn á tú iṣu ikú olóògbé náà désàlẹ̀ ìkòkò ni mi ò tí ì rí nǹkan kan gún mọ́ gbámú báyìí. Mò ń fi àsìkò yìí rọ olórí orílẹ̀-èdè yìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú pé kí wọ́n dìde ìrànlọ́wọ́ sí mi nípa ikú Mohbad. Ohun tó jẹ́ kọ́rọ̀ náà máa bà mí lọ́kàn jẹ́ báyìí ni àwọn ìròyìn burúkú kan tí mo ṣẹ̀ṣẹ̀ tún gbọ́ lórí rédíò láìpẹ́ yìí pé àwọn aláṣẹ iléeṣẹ́ àwọn ọlọ́pàá ilẹ̀ wa láwọn ti lọ ṣe àyẹ̀wò sóko olóògbé, wọ́n sì láwọn kò fojú kan ẹnìkan láti orílẹ̀-èdè wa níbí. Ṣé ẹ rí i pé ọ̀rọ̀ náà gba àmójútó gidi báyìí? Ara ń fún mi, ẹ̀mí Ọlọ́run sì ń bá mi sọ̀rọ̀ lórí ikú olóògbé náà pé ikú rẹ̀ kì í ṣojú lásán, ó lọ́wọ́ kan àbòsí nínú. Àwọn alágbára ayé kan tí èmi kò mọ̀ wọ́n, tí mi ò lágbára tó wọn, ṣùgbọ́n tí Ọlọ́run ọba mọ̀ wọ́n tó sì tún lágbára dáadáa jù wọ́n ló wà nídìí bí ẹjọ́ náà kò ṣe lójútùú báyìí. Mò ń fi àsìkò yìí bẹ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí pé kí wọ́n bá mi dìde ìrànlọ́wọ́ sọ̀rọ̀ ikú ọmọ mi yìí, iná ọmọ ńlá gbà ló jó mi yìí. Ní tèmi, àwọn ìbéèrè kọ̀ọ̀kan wà tàbí ìwádìí kọ̀ọ̀kan wà tó yẹ káwọn ọlọ́pàá ṣe ṣùgbọ́n tí wọn kò tí ì ṣe rárá báyìí. Nínú ọ̀rọ̀ ọ̀kan lára ọ̀rẹ́ olóògbé, ẹni tí wọ́n ń pè ní Spending, ó ní olóògbé àti ìyàwó rẹ̀ jà lọ síbi tó ti lọ ṣeré gbẹ̀yìn ni. Bẹ́ẹ̀ ni Primeboy tí í ṣe ọ̀rẹ́ olóògbé náà tún ní àwọn méjèèjì jàbọ̀ lóde tí wọ́n lọ gbẹ̀yìn yìí ni. Ó yẹ káwọn ọlọ́pàá ṣèwádìí kókó ohun tó fàjà láàrin wọn, pàápàá jùlọ nígbà tí Àdúrà àti àbúrò ìyá olóògbé náà tún jẹ́rìí sí pé ẹ̀jẹ̀ tó pọ̀ gidi wà lára aṣọ kan báyìí tí wọ́n tọ́jú sínú yàrá olóògbé náà. Ó yẹ káwọn ọlọ́pàá ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún dáadáa. Níbo ni wọ́n ti rí ẹ̀jẹ̀ tó wà lára aṣọ olóògbé? Nípa ti kámẹ́rà olófòfó, ìyẹn CCTV tó wà nínú ilé tí olóògbé náà ń gbé tí wọ́n ní kò ṣiṣẹ́ mọ́, bí tilé rẹ̀ kò bá ṣiṣẹ́, ṣé èyí tó wà ládùúgbò rẹ̀ náà kò tún ṣiṣẹ́ ni? Ju gbogbo rẹ̀ lọ, ó yẹ káwọn ọlọ́pàá fọ̀rọ̀ wá àwọn olùgbé agbègbè náà níbi tí ọmọ mi ń gbé lẹ́nu wò. Ó ṣeéṣe kí wọ́n mọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní olè kì í ja àgbàlagbà kó má ṣe lójú fìrí. Nígbà tí mo pe ọ̀rẹ́ mi kan nílẹ̀ Amẹ́ríkà lọ́hùn tí mo fọ̀rọ̀ ọ̀hún tó létí pé wọ́n ní nígbà tí wọ́n ti sìnkú olóògbé náà, wọ́n láwọn kò lè mọ kókó ohun tó pa á. Èsì ọ̀tọ̀ ni ọ̀rẹ́ mi fún mi lórí ọ̀rọ̀ náà. Ó ní irọ́ gbu ni pé ìbáàjẹ́ lẹ́yìn ọdún 10 tí wọ́n ti sìnkú tán ni wọ́n tó lọ wú jáde, èsì àyẹ̀wò á gbé jáde kókó ohun tó pa á. Mi ò bá ìyàwó ọmọ mi jà dénúdénú, ìjà ìfẹ́ ni mò ń bá a jà. Àìmọye ìgbà ni mo ti lọ parí ìjà láàrin àwọn méjèèjì. Ó tiẹ̀ ti ìgbà kan tó fi kó jáde kúrò nílé rẹ̀ fún bí ọjọ́ mélòó kan. Èmi yìí náà ni mo lọ parí aáwọ̀ náà tí gbogbo nǹkan sì padà gẹ́gẹ́ bó ṣe wà tẹ́lẹ̀. Ààyè ni mo fa ọmọ mi lé e lọ́wọ́, òkú rẹ̀ ni wọ́n dá padà fún mi. Kì í ṣe ìyàwó nìkan ni wọ́n ń fà lé ọkọ lọ́wọ́, wọ́n ń fa ọkọ náà lé ìyàwó lọ́wọ́ ni. Ju gbogbo rẹ̀ lọ, ọ̀rọ̀ kan tí ọmọ mi sọ ní nǹkan bí ọjọ́ 3 sí àkókò tó máa kú ni mo fẹ́ kí àwọn ọlọ́pàá tún ṣèwádìí nípa rẹ̀. Ọmọ mi ní bẹ́ẹ̀ bá pa mí, ẹ ò lè pa gbogbo ìdílé mi run. Àwọn wo gan ni wọ́n ń lépa ẹ̀mí ọmọ mi? Àwọn wo ló kù nínú ẹbí rẹ̀ táwọn tó pa olóògbé náà fẹ́ pa báyìí? Fóònù olóògbé, ó yẹ káwọn ọlọ́pàá ṣèwádìí nípa àwọn wo gan ni wọ́n pè é ṣáájú àkókò tó kú àtàwọn tó pè é lẹ́yìn tó kú tán. Ọ̀rọ̀ òkú olóògbé yìí kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ rárá o. A gbọ́dọ̀ ṣèwádìí nípa rẹ̀ ká mọ àwọn tó wà nídìí rẹ̀ àti kókó ohun tí wọ́n pa á fún. Bàbá Mohbad ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.